àwọn tí ń takò bàbá Lágége ń ó yẹ kó èkó ṣe ń tí ọmọ scan ọpọlọ wọn ó bá jẹ scan ọpọlọ wọn gba ìwọ yìí ọ̀rọ̀ bàbá Lágége ò yí ọ ní wọlé gbogbo àfa òun fi kíw pátá àtàdíìsì àtàkùránì wọn làwọn ò rí ibi tí sàábé ti lọ́lá ju ìyá àti bàbá lọ. òun ni ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ tí ń lọ lórí social media ẹ máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ làwọn àfa mi ń bẹ laysa mufakiran kì í rori laysa mufakiran kì í sàfà tí digest kéwú. ọ̀tọ̀ ni mufakiru ọ̀tọ̀ ni mutafakiru. Hayyakumullah. Mutafakiru ìròrí àwọn kan ní fi rori àwọn mufakiru yìí dá orí rò fún rẹ̀ àwọn mutafakiru lẹ́ni ó jẹ́ pé bá àfa kan bá ti sọ̀rọ̀ kan òní wulẹ̀ wá díẹ̀ wò yóò máa lọ ní òun ló ti máa lọ wuyì òní download àwọn ẹ̀rọ jẹ́ mufakiru yóò yọ owó dáadáa yóò sì gbé yẹ̀wò dáadáa ẹ má sọ fẹ́yìn àfa pé bẹ́ẹ̀ bá ti gbọ́ fatuwa kàbẹ́ nìkan sọ nǹkan kan tó bá jẹ́ tuntun ẹ relax ẹ farabalẹ̀ calm tó bá calm wàá wọ láìpẹ́ lọ wàá lọ bí gọ́gù wàá lọ bí gọ́gù lérí àwọn tíra rẹ nu àwọn tíra rẹ ń gọ́gù rẹ wọ́n bá ti ń sí yìí lọ́ọ́ máa sí tọ̀hún lẹ́nu bí ọjọ́ òní nísìnyí mo ti sùn ní alẹ́ di àárọ̀ nísìnyí ó tó ọ̀sẹ̀ kan àbọ̀ báyìí ó máa tó 10 days kódà mo ṣe wà ẹ bá wù mí gbá mo ṣe wà ara mi yẹn mo kàn ń manage ẹni torí àwọn arúgbó sùn máa ń dààmú yẹn gan ó ti wà wọn ìròrí ni ò já sùn kì í jẹ pàǹtẹ èmi ò sí ní fóònù tí mo máa tẹ̀ mi ò ní fóònù kékeré mo ń lò mi ní fóònù tí mo máa tẹ̀ lóru pé kíní kan tíra ní fóònù mi tí n bá wá ka ọ̀tọ̀ ní ká wá kà ọ̀tọ̀ ní kó yí ọ̀tọ̀ ní ká wá digest ọ̀tọ̀ ní ká wá wo kí nínú sọ ọ̀tọ̀ ní ká wá mú eléyìí wá ká mú tọ̀hún wá ká wá kó gbogbo ẹ̀ pọ̀ ká wá pòwó pọ̀ ká ṣe báyìí ká wá sẹ́tì ẹ̀ ọ wá dẹyọ kan ká tó wá upload ẹ̀ bàbá fẹ́ upload ẹ̀ gan ó tún wá ní bó ṣe gba upload ẹ̀ tí ó fi bọ́ sẹ́rí àwọn tí wọ́n fẹ́ gbọ́ tí ó fi ní dàrú lérí wọn gbogbo ẹ̀ ní ìyẹn gbọdọ̀ ní kó tó lè pè yẹn ní àdáyà kó tó lè pè yẹn ní dáyà àmọ́ gbogbo ẹlòmíì ọkàn tẹ ó dìgbà tí òyìnbó bá ṣe social media tó bá ṣe é débi wípé tó bá ti fẹ́ wọnú Facebook àbí TikTok kọ́kọ́ lọ rí ju ọpọlọ rẹ náà scan ẹ̀ tó bá ti rí wípé ọpọlọ yẹn ní problem ẹ̀ pé kámẹ́rà wà wáyé wọ́n á gbọ́kọ̀rọ̀ ẹ̀ ní problem kọ́ máa tẹ̀ kọ́kọ́rọ̀ lọ èkó padà ṣe kìnìyàn ìjọba bá ṣe lára kó wọ́n balẹ̀ gbogbo àwọn tí ń takò bàbá Lágége ń ó yẹ kó èkó ṣe ń tí wọ́n máa scan ọpọlọ wọn wọ́n bá ti scan ọpọlọ wọn gba ìwọ yìí ọ̀rọ̀ bàbá Lágége ò yí ọ òun ní kò dé. ọ̀sẹ̀ ìsànàbí ọ̀lìdẹ́ yìí. kí ni tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé abáyẹsẹ̀ alúnáka sọ̀rọ̀ mo ti sọ lánàá náà wípé bàbá àwọn lọ́lá ju sàábí lọ lọ́dọ̀ òun lọ́dọ̀ wọn mọ̀ ìyá sàrẹ̀ náà ó wá ń dìde pé báwo ló ṣe lè pé bàbá ó ṣe lè gbé wọn láfún bàbá rẹ̀ ju àwọn sàábí lọ mo wá wá kí n tó sọ̀rọ̀ mo wá wá káàkiri pàá nínú alukurani àti nínú hadith àti nínú aqwalul fuqaha gbogbo àfa òun fi kíw pátá àtàdíìsì àtàkùránì wọn làwọn ò rí ibi tí sàábé ti lọ́lá ju ìyá àti bàbá lọ wọn ní ìyá àti bàbá lọ́lá ju sàábé lọ lọ́dọ̀ ọmọ torí wípé ọmọ ọ̀kọ́kọ́ dẹ́nìkan mà àwọlù ẹni tó ọmọ akọ́kọ́ mà láyé ìyá ẹ̀ ní first lẹ́yìn rẹ̀ lọ́mọ bàbá ìyá ni wọ́n ẹsẹ̀ sọ pé bàbá rè àmọ́ ẹni tó wọ́n kọ́kọ́ mà gẹ́gẹ́ nìyá ìdílé tó yẹ pé ìyá ni first bàbá ni second nínú hayatu ọmọ tó bá wà mà ẹ máa wọ nǹkan tẹ́ ẹ bá gbé ọmọ tẹ́ ẹ bá bímọ nísìn kẹ́nìkan ó ṣe kó try ẹ̀ kó bímọ wọ́n máa jọ ọmọ yẹn jáde wọ́n yẹ kó òun àtọ́mọ rẹ̀ nìkan iná ni wọ́n jọ wà nulẹ̀ wọ́n á lo 20 years bẹ́ẹ̀ tó bá fẹ́ jáde kó tilẹ̀ fún mọ́mọ́ wọ́n máa jọ gbọ́ ẹni tẹ̀ ju òun nìkan iná lọ kọ́ máa wá present ọlọ́run fún o ti wá wọn tó bá dé after 20 years kọ́ máa wá jáde tó bá ń bi ọmọ náà wípé ẹnìkan bẹ tá ń pè lọ́lọ́run anibẹ̀ ni ẹni màmá àwọn náà ni ìyá rẹ̀ ń rí ọmọ jọlọ́run torí wípé kò gbọ́ orí pẹ́ nìkan bẹ tí ń jẹ́ Allahu kò gbọ́ Muhammad kò gbọ́ sàábẹ́rì ìyá rẹ̀ nìkan lórí ìyá rẹ̀ nìkan náà ni ọmọ lọ́lọ́run rẹ̀ òun lọ́fà pé tẹ́ ẹ bá bímọ tán ẹ ṣẹ̀ṣẹ̀ mú ọmọ lọ madrasa ilé ìwé àbí ilé kéwú ibẹ̀ ni wọ́n ti kọ́ wípé lẹ́yìn ìyá rẹ̀ tó bí ọ̀hún ẹlòmíì tún wà ẹnìkan bẹ tó ju ìyá rẹ̀ lọ òun là ń pè lọ́lọ́run ẹnìkan tó ju lọ lẹ́ẹ̀kejì òun là nẹ́bì. Allahu alayhi wa sallam. ẹni ọwọ́ akọ́kọ́ mú ni tọ́yẹ fóun là kọ́kọ́ madrasa wa ní òun ni company yẹn láti jáde production rẹ̀ ni wa òun là kọ́kọ́ madrasa tá a lọ ọwọ́ ẹsẹ̀ wa mú wa lọ bí tá a ti mà bọ́lọ̀ ń bẹ ànábì ń bẹ àwọn sàábì ń bẹ ìsìlámù ń bẹ àwa ní gbogbo ẹ̀ tán yóò wá jásí wípé àwọn sàábì tó jásí pé nù hayatu ọmọ yẹn bọ́mọ àwọn ti wáyé sàábì kan ọmọ àwọn ti lọ́n tí wọ́n ọmọ tó ń gbà wá wáyé tán wọ́n ẹsẹ̀ wá fi wọ́n hàn wọ́n ló fi mọ̀ pé wọ́n lọ́lá ọ̀wá ní rí àwọn tí ò rí wọn àwọn tí ò rí tọ́ra àwọn sàábì ò sí nínú walladhina yu'minuna bil ghaibi inú géyìbù tọ́lọ̀ ní á ní bìlífù pẹ̀lú ẹ̀
òun ni pé ntẹ̀yìn òfojú kẹ́ tó gbà pé ń bẹ lẹ́yìn ọlọ́run àfànàbí àtàwọn ànábì ọlọ́run àmọ́ sọ̀hábà ó ti bá wọn a lè ní ìmánì irun tánisa ànábì sí wọn. òsínú àwọn èbí àti so àwa gbọ́dọ̀ bá ti wá tó báwọn àfa ti wá tó ànábì ló padà sọ́nù hadith. Allahu alayhi wa sallam. ń bẹnu sọ ihu Bukhari ń bẹnu sọ ihu Muslim. Akramakumullah. tá ànábì ní la yu'minu ahadukum ata akuna ahabba ilayhi min walidihi wa waladihi wa nasi ajma'in. ẹ máa ń nǹkan inú hadith yìí mo tún wá fẹ́ yọ nǹkan kan fún yín bẹ́ẹ̀ òun ni pé ànábì ilé ẹnìkan yín ò lè di mùmínì àbíkọ́ jẹ́ pé èmi ànábì ni ó nífẹ̀ẹ́ jù first inú ẹ̀mí rẹ̀ yàtọ̀ fọlọ́run o èmi ni ó jẹ́ fẹ́ first inú ẹ̀mí ẹ̀ yóò nífẹ̀ẹ́ mi ju ọmọ rẹ̀ lọ wa walidihi ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi ju bàbá rẹ̀ lọ wa nasi ajma'in ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi ju gbogbo ayé lọ ẹ wá bá wò kí ló dé tí ọ̀dà kọ wà wá lè dá ti yìí kí ló dé tí ọ̀dà kọ ya kò ní í dá kọ ya torí pé ààyè tìyá lọ́tọ̀ ó rò pọ̀ mọ́tò ọlọ́run ni. Hayyakumullah. ó rò pọ̀ mọ́ ti ọlọ́run ni ìyá yẹn nígbà tí ó sábẹ́ lè bá ànábì pé ta ni àkọ́kọ́ ẹni tí mo kọ́kọ́ lè ṣe dáadáa fún ànábì ní ọ̀mùmúkà nítorí dáadáa kọ́ ọ̀mùmúkà lẹ́ẹ̀mẹ́ta kó tó dákọ̀ bàbá wọn ń jásí pé lẹ́yìn dáadáa tó o bá ṣe fọ́lọ́hún ìyá ni dáadáa rẹ̀ gbọ́dọ̀ tọ̀lé dàrẹ́tì lẹ́yìn rẹ̀ yóò kàn tà nábì lẹ́yìn rẹ̀ yóò kàn ti bàbá wọ́n tó fún rẹ̀ ni kéwù náà ni wàá fi tó. Akramakumullah. lànàbì fi yọ ti yálẹ̀ ni òfin mẹ́sàn-án ya ọ̀tọ̀ pé àtúkò nífẹ̀ẹ́ mi ju yàrá lọ kò bíbẹ̀ nínú àdìs ọtọmátìkì ni òun dúró ànábì ọ̀gbọ̀n kò dá sí yìí òun lẹ̀ mọ́tọ́ ọlọ́run ni òun nífẹ̀ẹ́ ọlọ́run tán ìyá rẹ̀ tó mú ọ wáyé tó fi mọ ọlọ́run ní nìkan mà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí tó kéwú tán tó ní súnà lọ́wọ́ ọjẹ́ súnà ni àbọ̀jẹ́ ṣíà àbọ̀jẹ́ tó ń súnfí tó wá kẹnu kéwú rẹ̀ wípé àwọn òbí rẹ̀ méjèèjì wọn ò jẹ́ nǹkan kan lójú rẹ̀ wàláhì tó bá dá kìyàmá wọ́n wà ọ láàrin àwùjọ ànábì wọn ò ní rí ọ. Allahu alayhi wa sallam. wọ́n wà wọn nínú àlùmọ́ wọn ò ní rí ọ ò ní sínú ẹni tó tẹ̀lé ànábì. ìwọ́n tó kéwú tọ́tọ́ kẹyìn sí ìyá rẹ̀ tó bá dálí kìyàmọ̀ wọ́n wọ tìǹú àlìjánnà wọn. wọn ò ní rí ọ ò sínú húmà ànábì. Allahu alayhi wa sallam. àwọn yẹn wọn ni wọn gbọ́dọ̀ jẹ́ yóò supasíìdì gbogbo ń ta awí ní sìnkú sí sàbí mẹ́wò ẹ̀rọ bá sọ̀rọ̀ sàbí rárá ọ̀rọ̀ ànábì nìkan là ń sọ o ànábì ni ọ gbọ́dọ̀ gbé mi lékè bàbá ẹ̀ lẹ́yìn mi ní wàá kan bàbá àwọn kò dàpọ̀ ya ìyá lọ́kàn ó tó kàn ànábì ìfẹ́ ọlọ́run lẹ́yìn ìfẹ́ rẹ̀ ìfẹ́ ìyá lọ́kàn ó tó kàn fí ànábì. Allahu alayhi wa sallam. àwọn ìyá ni wọ́n kàn yọ̀ǹda ká máa ti ànábì ṣáájú àwọn yọ̀ǹda ni. Masha Allah. torí pé ìyá náà wọ̀ pé à nífẹ̀ẹ́ Muhammadu mi lọ ebí wọn lè mí náà nífẹ̀ẹ́. Sallallahu alayhi wa sallam. àwọn báyìí pé ẹ̀tọ́ bọ́lá wọn ti tó ni ànábì náà fi táǹpẹ̀ kò débẹ̀ ọ̀rọ̀ àfàyè yẹn lẹ̀ ni. nígbà wọn á rí báàní abáyẹsẹ̀ alúnákà ọ̀rọ̀ tó sọ ohun ti ń wí. amákìnyàn wá jáde kwani ha rọ́bìsì nù bàbá àwọn ha wà bàbá àwọn gan kọ́lá kò tó bẹ̀ àbáwọn ò tó bẹ̀ kí ni jẹ́ àbáwọn lẹ́yìn bí sànàbí wà kí ni jẹ́ àbáwọn bí tí ebi àbù rẹ̀ ni tó ní báwo náà jà òun lọ sọ bàbá rẹ̀ ká látòkè ọ̀fọ̀ ọ̀lẹ̀ ẹni ọba sì ọmọ tó bá na bàbá rẹ̀ tó uss bàbá ẹ má lù o ọmọ tó bá uss bàbá tó lù ẹ wà dájú ọ̀nà bàbá rẹ̀ ẹ wà ní kọ́dọ̀ bá dà àgbolé ẹ láti má ṣe bẹ́ẹ̀ mà ẹ kí ni kò ṣeun kọ́dọ̀ ẹ ṣe báyìí ṣe wínà ní tẹ́sí fún un lójú bàbá lẹ́yìn ṣe torí tẹ́ ẹ bá wá díẹ̀ dáadáa bàbá náà ti gbá bàbá rẹ̀ létí rí ni.